èmi ló dé táfẹ́fẹ́ òṣèwé oko lálo kí ló ṣẹlẹ̀ tẹ́fùfù òṣèwé àgbọ̀njẹ àjà ohun gbogbo rege lójú ọmọ ráyé ṣùgbọ́n lórí lójú tèmi ẹ tètè bá mi wó ní tèmi ó dá mi lójú pọ́kàn rẹ̀ ń ṣàfẹ́rí mi toró òun nígi lẹ́yìn ọgbà mi tí fìgbà gbogbo fìfẹ́ kàn sí mi àti ṣeré létí odò òun wá gbá mi ọ̀rọ̀ ìfẹ́ wa ti kàn sálẹ̀ odò bí okun afámi torí ìfẹ́ rẹ̀ ló ṣe ṣẹ̀dá mi òkú rọpò géńdé nílẹ̀ tó fi ń pè mí ní orí ti kọ́ wá pọ̀ká tó dáyé àjùlé ọ̀run láti yàn pín ìfẹ́ bó ti wù kán gbógun pín yàtọ̀ ó dá mi lójú pé òyàkùn lè yà wá torí ìwọ lẹni tí mo fẹ́ ọ̀rọ̀ ìfẹ́ wa kì í ṣẹ̀fẹ̀ ohun tí mo fẹ́ ló fẹ́ mo kórìíra ohun tí o fẹ́ yá tún dìjọ ṣeré ìfẹ́ níbi ìgbafẹ́ ìfẹ́ rẹ rẹ̀ lọ́kàn mi ṣe ló ń fẹ́ mo nífẹ̀ẹ́ rẹ olólùfẹ́ mo lè rògbòn rọ̀ṣà torí ìfẹ́ nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ arẹwà ìwọ ni mo fẹ́ jájọ fayọ̀ ìfẹ́ torí ìfẹ́ láṣẹdá ṣiṣẹ́ dá olólùfẹ́. Òtútù ó gbóná ó dára ó nira ọ̀rọ̀ ìfẹ́ wa àdánwò ni àfọ̀mọ́ kì í figi sílẹ̀ kò sí ìrìlẹ́yìn òjò wa tìgbín tìkára lóhùn lọ. Torí ìfẹ́ o la ṣe dá ọ.